ẹ kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ lágbára Ọlọ́run, ayọ̀ ni ó jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́rú ọjọ́ kẹta nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, tá a bá lọ tá a bá padà dé, ìròyìn fẹ́lifẹ́li yóò máa gbìyànjá. Ẹ kú kalẹ̀. Ẹ káàbọ̀ padà. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li rèé lákọ̀tún. Ààrẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun nílùú Àbújá ní ààrẹ Muhammadu Buhari ti sọ wípé ètò ìṣèjọba àwọn ti mú ọ̀pọ̀lọpọ̀ ìlérí ṣẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí èyí tí wọ́n jẹ́jẹ́ rẹ̀ lásìkò ìpolongo ìbò èyí tó gbé wọn wọlé gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Buhari tó sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ká aṣọ lójú àwọn ilé olówó pọ́kú kan èyí tí wọ́n kọ́ sí agbègbè Zuba nílùú Àbújá, èyí tí ayẹyẹ ìkáṣọ lójú ilé ọ̀hún tó wáyé ní àná. Níbẹ̀ ni ààrẹ Muhammadu Buhari ti sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìlérí àti àyípadà eléyìí tí wọ́n jẹ́jẹ́ rẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun ni wọ́n ti mú ṣẹ o, pàápàá jù lábala ilé olówó pọ́kú èyí tí ò gani lára, èyí tí wọ́n ní àwọn yóò kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó kù díẹ̀ fún káàtó láwùjọ àti àwọn òṣìṣẹ́ ọba èyí tó jẹ́ pé wọn ò ní agbára púpọ̀ láti kọ́ ilé, ṣùgbọ́n pẹ̀lú àtìlẹ́yìn ìjọba àpapọ̀ wọn yóò ṣe fún wọn, èyí tó sì jẹ́ wípé ìlérí ọ̀hún ni wọ́n ti mú ṣẹ o. Ilé náà èyí tí ó jáde nínú ìròyìn pé ó dín díẹ̀ ní bílíọ̀nù mẹ́wàá náírà 9.5 billion naira owó èyí tí wọ́n fi kọ́lé ọ̀hún sórí sáré ilẹ̀ èyí tó tó mọ́kàndíndíẹ̀ nínú ogún 18.9 acres èyí tí wọ́n kọ́ sí Federal Housing Estate Zuba nílùú Àbújá. Wọ́n kọ́ oníyàrá mẹ́ta pẹ̀lú pálọ̀, oníyàrá méjì pẹ̀lú pálọ̀, oníyàrá kan àti pálọ̀ bákan náà ni wọ́n kọ́ eléyìí tí wọ́n pè ní duplex àti lónìrànràn tí wọ́n sì gbé ilé ọ̀hún sílẹ̀ ní owó èyí tí ò gani lára. Ààrẹ Buhari dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún àtìlẹ́yìn èyí tí wọ́n ṣe fún ètò ìṣèjọba rẹ̀. Ó ní àyípadà change èyí tó ń promise tó sì ṣe ìlérí rẹ̀ fún àwọn ọmọ Nàìjíríà lòun ti mú wá báyìí. Láìpẹ́ yìí ó ní ètò ìṣèjọba òun yóò gbé agbára sílẹ̀ tí wọn yóò gbé fún ẹlòmíín. Ó ní kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ tuntun èyí tí ó gba agbára ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ilé ẹjọ́ eléyìí tí wọ́n gbé kalẹ̀ èyí tó ń gbọ́ ìgbẹ́jọ́ lẹ́yìn ìbò àwọn ààrẹ èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí, Presidential Election Petition Court èyí tó wà nílùú Àbújá báyìí o, ni wọ́n ti mú ọjọ́ ajé ọjọ́ kẹjọ nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí wípé ìgbẹ́jọ́ lórí ìbò èyí tí wọ́n sọ pé ó gbé Bọ́lá Ahmed Tinubu wọlé èyí tí àjọ INEC sì kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìbò àwọn ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú APC wípé ẹjọ́ náà àti ìbò ọ̀hún ó ní màkàrúrù ọwọ́ kan jàre màkàrúrù nínú èyí tí àwọn alátakò tí wọ́n jọ díje du ipò náà lábẹ́gbẹ́ òṣèlú PDP, Labour Party àti àwọn yòókù tí wọ́n sọ wípé àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà wípé àjọ elétò ìbò orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ọ̀nà tán wọ́n sì ti dọwọ́rú lórí ìbò ọ̀hún. Ní báyìí ilé ẹjọ́ tribunal náà èyí tó kalẹ̀ sílùú Àbújá ti ṣe olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà ti wá kéde rẹ̀ o nínú ọ̀sẹ̀ tá a wà yìí lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun wípé gbogbo ẹjọ́ yóò máa padà sínú ilé ẹjọ́ náà láti gbọ́ ohun gbogbo lọ́tún àti lósì lákọ̀tún tí ó bá fi di ọjọ́ kẹjọ tí ṣe ọjọ́ ajé nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ọ̀rọ̀ yìí ń bẹ nínú àtẹ̀jáde kan èyí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ẹjọ́ àti bí a ti rìn nínú ìlànà ẹjọ́ ní orílẹ̀-èdè yìí fún ẹgbẹ́ òṣèlú APC èyún Ahmed El Marzuk, èyí tó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo nílé ẹjọ́ ti ta wọn lólobó wípé ẹjọ́ yóò padà lákọ̀tún. Ó ní ní báyìí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn nínú ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n sì ti gbọ́ tí wọ́n ti ń gbáradì pẹ̀lú ẹ̀rí eléyìí tí wọ́n yóò kó dání o láti fi gbé ẹjọ́ lẹ́yìn ní ilé ẹjọ́. Bákan náà ọ̀kan nínú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ òfin tóbi èyí ọ̀gbẹ́ni Táyọ̀
Oyètíbọ̀ SEUN òun náà ti fìdí ọ̀rọ̀ múlẹ̀. Ó ní gbogbo rẹ̀ pátá ni àwọn ti gbọ́ o tí àwọn sì ti ń gbáradì báyìí. Ó ní kí àwọn ẹgbẹ́ olóṣèlú, ẹgbẹ́ òṣèlú PDP, Labour Party àti àwọn ẹgbẹ́ òṣèlú yòókù èyí tó ń tako ìbò ọ̀hún kí oníkálukú wọn kí wọ́n pàdé nílé ẹjọ́ ní ọjọ́ kẹjọ tí í ṣe nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí. Àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ń rá bàbà níwájú ilé ẹjọ́ eléyìí tó ń gbọ́ ẹjọ́ ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí Ike Ekweremadu. Ilé ẹjọ́ ọ̀hún Central Criminal Court CCC àti ìjọba orílẹ̀-èdè United Kingdom wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fojú àánú wo ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Ike Ekweremadu, ìyàwó rẹ̀ Beatrice Ekweremadu àti dókítà oníṣègùn òyìnbó wọn Obinna Obeta lórí iṣẹ́ kan àti ìgbésẹ̀ eléyìí tó lòdì sí òfin orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n gbé o lórí wípé wọ́n fẹ́ yọ kíndìnrín ọmọ kan láti fi ra ti ọmọ obìnrin padà sí ayé èyí tí wọ́n sì mú ọmọ ọ̀hún kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè United Kingdom lọ́nà eléyìí tí kò bófin mu kó tó di wípé iṣu ọ̀hún ó tún yányàn àkàrà tú sí epo. Ní báyìí ilé ẹjọ́ eléyìí tó kalẹ̀ sí orílẹ̀-èdè United Kingdom èyí tó ń gbọ́ ẹjọ́ Ike Ekweremadu, ìyàwó rẹ̀ àti dókítà òun ni àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ni wọ́n kọ ìwé jàǹrànjàǹràn kan láti fi bẹ ìjọba orílẹ̀-èdè United Kingdom àti ilé ẹjọ́ náà wípé lórí ìdájọ́ Ike Ekweremadu àti àwọn tí ọ̀rọ̀ kan náà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fojú àánú kí wọ́n fi wò wọ́n ní kí wọ́n jẹ gùrẹ́ agolùgbẹ̀bẹ̀ wípé ìyí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ báyìí òun ló sì ń gbọmọ Ọ̀rúnmìlà o. Wọ́n ní orúkọ gbogbo ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọ ECOWAS náà wọ́n ní èyí tó tẹ̀ jẹ́ pé Ekweremadu ti jẹ́ ọ̀kan gbòógì nínú àjọ ECOWAS yìí. Wọ́n ní wọ́n fi bẹ ìjọba orílẹ̀-èdè United Kingdom ẹni tó mú àbá ọ̀hún wá nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí Honorable Tobi Ekechukwu eléyìí tó ń bẹ̀ lórúkọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó fi ń bẹ̀ orílẹ̀-èdè United Kingdom àti ilé ẹjọ́ Central Criminal Court láti fojú àánú wo ẹjọ́ eléyìí tí wọ́n bá dá Ike Ekweremadu, Beatrice àti dókítà Obeta wípé dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣàánú wọn lórí ohun tí wọ́n wù àti wípé Ekweremadu náà òun náà ti rí i pé lótìtọ́ àti lódodo ìgbésẹ̀ tó ń gbé ó lòdì sófin ṣùgbọ́n ìpè kí wọ́n dáríjì òun o irúfẹ́ nǹkan báyìí kò ní ṣẹlẹ̀ mọ́. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara òun ni wọ́n ti gbé ìgbésẹ̀ lákọ̀tun lórí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ wọn èyí tó ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara Inspector Stephen Yohana eléyìí tó yóò bìnà tó di pé yíyú ọ̀hún ó ti bẹ̀rẹ̀ sí ní ta àbùkù bá iṣẹ́ ọlọ́pàá àti aṣọ eléyìí tó jẹ́ aṣọ àwọn agbófinró èyí tó wọ̀ sọ́rùn. Wọ́n ní látàrí bímọ tí yó eléyìí tí Inspector Stephen èyí tó mú yóò lẹ́nu iṣẹ́ pẹ̀lú aṣọ ọlọ́pàá lọ́rùn ló bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbọ̀nsẹ̀ sára bẹ́ẹ̀ náà ló ń ṣe ẹ̀yọ́ sára èyí tó jẹ́ pé àbùkù lágbà ló ta fún ara rẹ̀ àti fún aṣọ eléyìí tó jẹ́ pé aṣọ èyí tó ń dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan ni. Nínú fọ́nrán kan eléyìí tí wọ́n ṣe àfihàn rẹ̀ èyí tó fi hàn wípé ọ̀kan nínú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ní ìpínlẹ̀ Kwara lásìkò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ní òpópónà ni wọ́n ní èyí Inspector Stephen ó dédé pòórá lẹ́nu iṣẹ́ o nígbà tí ó fi darí padà wá bá àwọn yòókù lẹ́nu iṣẹ́ ló ti yóò bìnàkù tó ń sọ ìsọkísọ ọ̀rọ̀ eléyìí tó jìnnà sí làákàyè èyí tó fi hàn wípé ó ti mu ọtí yó. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá àwọn ti wá pa láṣẹ wípé kí wọ́n mú lọ sí ẹ̀ka tí wọ́n ti ń ṣe ìtọ́jú àwọn ènìyàn lẹ́yìn tí ara rẹ̀ bá balẹ̀ tí ara wálẹ̀ dáadáa o wípé kí wọ́n ṣe àyẹ̀wò ọpọlọ rẹ̀ wípé bóyá ó ti ní gángangan nínú ọpọlọ èyí tó fà á tó fi wu irúfẹ́ ìwà báyìí. Ní báyìí olùléṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè wa Nàìjíríà Múyìwá Ògúnjọbí náà òun náà ti kan ọ̀rọ̀ eléyìí tó kàn mọ́ fọ́nrán ọ̀hún tó sì gbé síta pé iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà láti olùléṣẹ́ ọ̀hún nílùú Àbújá àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ o tí wọ́n sì ti sọ fún ẹni tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara èyí CP Paul Odama láti wà ní ojúfò lórí Inspector Stephen kí wọ́n lè mọrú ipò eléyìí tí ọpọlọ rẹ̀ tó wà.
ọ̀rọ̀ yìí jáde nínú àtẹ̀jáde èyí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara tó gbé jáde. Eyín Àjàyí Ọ̀kásánmi oníṣẹ́ ti ń lọ ìtọ́jú náà tó péye ó ti ń lọ lórí Stephen báyìí. Ní gẹ́lẹ́ tí ara rẹ̀ bá wálẹ̀ ni wọn yóò tó mọ irúfẹ́ nǹkan tí ń ṣe, bóyá ó ní àrùn ọpọlọ ni àbí fàájì àṣejù lẹ́nu iṣẹ́ ló fà á tó fi mu ọtí yó tó bẹ̀rẹ̀ sí ní hu ìwà tí kò tọ́, èyí tó fi ń ṣe ìgbọ̀nsẹ̀ tó ń ṣe ẹ̀yọ́ sínú aṣọ lásìkò tó ń bẹ ní ẹnu iṣẹ́. Ó kéré tán pásítọ̀ mẹ́ta àti ọ̀kan eléyìí nínú àwọn ènìyàn tí kìí ṣe pásítọ̀ ni wọ́n jẹ́ Ọlọ́run bá nípè nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní àwọn pásítọ̀ ọ̀hún ni wọ́n lọ lójú òpópónà márosẹ̀ Ọ̀tún Èkìtì sí Ìrọ̀ Èkìtì ní ìjọba ìbílẹ̀ Rúbà ní ìpínlẹ̀ Èkìtì kó tó di wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún ó wáyé. Eléyìí tí ọkọ̀ náà bẹ̀rẹ̀ sí ní ta òkìtì, wọ́n níbi tó ń ta òkìtì ló ń ta òkìtì lásìkò tí ọkọ̀ ọ̀hún yóò mára lélẹ̀. Wọ́n ní nínú àwọn pásítọ̀ èyí tó jẹ́ pé wọ́n tó 8 àti ènìyàn kan tó pẹ̀lú wọn bíi 9 nínú ọkọ̀ ọ̀hún ló jẹ́ wípé 3 nínú wọn ló jẹ́ Ọlọ́run bá nípè lójú ẹsẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ọ̀kan tí kìí ṣe pásítọ̀ ṣùgbọ́n tó pẹ̀lú wọn nínú ọkọ̀ náà, òun náà pẹ̀lú àwọn ènìyàn tó jẹ́ Ọlọ́run bá nípè tó fi jẹ́ ènìyàn 4 èyí tó bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún lọ. Wọ́n ní àwọn 5 ló farapa játijàti èyí tó jẹ́ pé wọ́n ti kó wọn lọ sílé ìwòsàn fún ìtọ́jú èyí tó péye o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní àwọn pásítọ̀ ọ̀hún ni wọ́n lọ sí Ìrọ̀ Èkìtì fún ayẹyẹ ìkíni káàbọ̀ ọ̀kan nínú àwọn ìránṣẹ́ àgùntàn èyí tí wọ́n gbé wá sílé ìjọsìn kan tí wọ́n fẹ́ lọ bá ṣe ayẹyẹ wípé ó káàbọ̀ sí ìpínlẹ̀ Èkìtì kó tó di pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ó ṣẹlẹ̀. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì Sunday Àbùtú fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ níbi tó ti sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti gbé ìgbésẹ̀ láti rí pé àwọn tí wọ́n gbé lọ sílé ìwòsàn ìtọ́jú èyí tó péye ó wà fún wọn kí wọ́n lè dóòlà ẹ̀mí wọn káwọn náà kí wọ́n má gbàbẹ̀ bá ìṣẹ̀lẹ̀ mú lọ. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasúfèé tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable ṣàṣù ọba àwọn eléyìí tó jẹ́ wípé onísáíkó lẹ́gbẹ̀ẹ́ tó lóun pé nínú sùúrù òun mà ló tuntun sọ̀rọ̀ kan jáde báyìí níbi tó ti ń dọ̀bálẹ̀ láti bẹ Davido eyín David Adeleke wípé kó dákun dábọ̀ kó bá òun kópa nínú orin òun ọ̀kan nínú àwọn tíráàkì èyí tó wà nínú orin rẹ̀ èyí tó jẹ́ pé iṣẹ́ ọ̀hún ó ti wà nílẹ̀ sẹ́pẹ́ báyìí. Ó ní kí David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido kó kàn bá òun gbé ọ̀kan nínú àwọn ìlà orin ọ̀hún lókù báyìí. Portable èyí tó sọ ọ̀rọ̀ náà tó sì gbé gbogbo àwọn ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó ń pẹ̀lú Davido tí wọ́n jọ ní lórí ìgbésẹ̀ náà èyí tó gbé sórí Instagram rẹ̀ láti fún àwọn Nàìjíríà yìí pé David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido ó ti ń gbọ́ ọ̀rọ̀ sí òun lẹ́nu báyìí láti bá òun kópa nínú orin òun tẹ́ ẹ bá sì gbàgbé. Portable yìí ti gbé ìgbésẹ̀ tẹ́lẹ̀ èyí tó ti ké sí Wizkid àti Burna Boy láti ràn lọ́wọ́ kí wọ́n jọ ṣe orin pọ̀ ṣùgbọ́n tí àwọn méjèèjì yìí tí wọ́n fún ní èsì èyí tó yanrantí. Ní báyìí ó ní Davido lòun ti ń bá sọ̀rọ̀ kí wọ́n lè jọ ṣe orin pọ̀ ọ̀kan nínú àwọn orin tóun náà fẹ́ gbé jáde kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n lè gbọ́ ọ̀tún orin. Ó ní ẹni tí Ọlọ́run bá rántí yàn ní ran èèyàn lọ́wọ́. Ó ní kí Davido kó gbé òun tùràbáyé kó gbé òun wọnú ayé wọnú orin lọ gẹ́gẹ́ bí Portable bó ti fi sí ìta. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí di ojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti gbọ́ ọ̀tún ìròyìn. Mo gbà ládùúrà rẹ̀ pé ilé òní lé wa ọ̀nà nínú wa lórí ìkànnì tẹ́ ẹ tí wò wá yìí. Ẹ subscribe síbẹ̀, ẹ like, ẹ share, ẹ sì fi comment yìí síbẹ̀. Lórí Facebook náà ẹ lè follow wa ìròyìn fẹ́lifẹ́li TV lórí Facebook. Fúnmi Adélúgà lẹni tó múlò ń wá sójú àwòrán yín. Ire àtayọ̀ ìtiwa o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.